pé ń wà fún ọ láyé wo àwọn méjèèjì èyí tó bá wù ọ́ jù Allahu Akbar èyí tó bá wù ọ́ jù sọ fún mi utalliquha litatazawwajaha ń kọ́ ọ̀fẹ́ dálé dẹ́rù yín wò má ní ẹ àfa yìí mérí ẹni tí ò mérí náà ń mi sọ́kàn àwọn sọ̀hábì Ànábì nù sallallahu alaihi wasallam ká padà sórí àwọn ayé àti bàbá ṣe kéjì bí wọ́n fi sílà káyà àwọn òpònú jọ náà wọ́n ní bàbá bá tún bìyàn bàbá màkàmì sí ni bàbá bá tún kọjú wọn pé antum minhum ṣé ẹ̀yin láyà yìí ń bá wí ọ̀nà àwa bò àwa kọ́ tọ̀ bàbá ní mo ní bẹ́ẹ̀rì ni tọ̀ kàtígórì kẹta ni walladhina ja'u min ba'dihim yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna Olúwa láwọn kẹta àwọn lẹni tó ṣe pé láwọn máa ṣàdúrà fúnra kínní àti wọn ní bàbá lọ́wọ́ àkọ́kọ́ dìde pé wa ana ushidu Allaha annakum laysu minhum n ò ní wulẹ̀ dín lélẹ̀ ìjọba pé ẹ ti yọra yín kò nù tà kọ́kọ́ ẹ sì yọra yín kò nù ẹ̀kejì èmi fọlọ́ ń jẹ́rìí bẹ́ẹ̀ sínú ẹlẹ́kẹta yìí náà torí mo ti gbọ́rọ̀ yìí tẹ̀ ń sọ ń pa àwọn tó lọ ní ẹ máa ṣàdúrà fún yìí ẹgẹ́ ti lọ́jíkì ni mo ti gbọ́ ntẹ́ opposite ntọ́lọ̀ ní ẹ wí sí wọn la ilẹ̀ ń wí tí mo gbọ́ èmi gẹ́ fọlọ́ ń jẹ́rìí pé ẹ̀ sínú àwọn kẹta yìí ẹ wá bí ẹ bá bìlọ́ǹgì sí kíkó wa náà wọn rẹ ẹ dákun ló jẹ ń dákọ àyà ni àyà tọ́lọ̀ bí describe wọn náà mùsùlùmí mẹ́tẹ̀ẹ̀ta nù inú Al-Qur'an al-Karim bẹ́ẹ̀ ọba ti wà ọ̀wọ́ àyà 80 ọwọ àyà 9 ọyọ rẹ kó nù 10 tọ Ọlọ́run sàmàdà wa àmọ́ kéèyàn náà ronú o Ọlọ́run kọ́ máa sà sọ wa o nítorí náà eléyìí ni huququ ashabi nabiyyi sallallahu alayhi wa sallam àwọn ìwọ ẹ̀tọ́ táwọn sọhábì Ànábì nílọrọ ẹnì kọ̀ọ̀kan wa níbí yìí àyà sí mas'ala kékeré kan ó ṣe pàtàkì ká yà lọ́bẹ̀ mo ní ká máa wí fún sọ̀hábí pé radiyallahu anhu ẹ rí i pé gbogbo àyìn náà la mọ̀ bẹ́ẹ̀ pé bí wọ́n bá ti dákọ̀ sọ̀hábí Ànábì kankan pé radiyallahu èmi ọmọ bóyá yìí ń gbọ́ o èmi wá ń gbọ́ láwọn orí rédíò kan bí wọ́n bá ti dákọ̀ àwọn àlùfáà wa kan ntòkù tá à ń gbọ́ lónìí náà ní pé radiyallahu anhu tọ ẹrọ àwọn bóyá lẹkọọ lè yún ìmọ̀ọ́mù àwọn ègbọ́ yún wọ́n ní ẹrọ bíi wọn. tọ ẹsẹ̀ omi ẹtí máa ń wí nù ọ̀rọ̀dí Allah ta'ala nù ṣé o kìíní ọ̀rọ̀dí Allah ta'ala nù. kéènì dájọ́ sẹ̀rí àpá yìí wọn torí pé gbogbo nǹkan ló ní ètò nù ìsìlámù sọ̀hábì Ànábì láti dóhùn kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwọn ìmáàmù Málíkì lò bẹ́ẹ̀ Abu Hanifa lò bẹ́ẹ̀ kí Málíkì ó tó lò Ṣáfi'í lò Ahmadu lò àwọn Ibn Taymiyyah lò àwọn ẹ̀sìn bàbá ṣe kejì tó lọ láìpẹ́ yìí gbogbo eléyìí bẹ̀rẹ̀ nísìnyìí kẹ̀pẹ́ ẹni ọwọ́ àyẹ̀gbé ọ̀rọ̀ yìí tóun ti sọ kalẹ̀ tí ọmọ pé ó padà dì báyìí òun ni Ìmáàmù Nawawi Al-Imamu An-Nawawi Al-Imamu An-Nawawi ní ntí a bá ti mà ó lè jẹ́ pé nípìnlẹ̀ ntẹ́lómi òwì níjà ẹ bá dùn àní ọlọ́mọsá yọ́nú sí wọn ṣé ẹnìkan lọ́wọ́ ọmọ yọ́nú sáwọn bàbá wa wọ̀nyí náà ní àpọ́lọ́wọ́ ọmọ yọ́nú sí wọn. àmọ́ ẹ wo bí tí Imamu Nawawi ti gbé ọ̀rọ̀ ó ní Ànábì lọ́kàn ẹnìkọ̀ọ̀kan wa azizun am laysa bi aziz kọ́ra Kùránì pè ní azizun alaykum bil mu'minina ra'ufur rahim ó ní njẹrẹ nìkan tí làákà rẹ̀ jókòó tọmọdé ń wí tọ́wọ́ adáko Ànábì tán dọ́kan tó ní azza wa jalla
bí e pújẹ kí n kóòtù Nawawi ó ní wa in kana azizan jalila bá Ànábì ti jẹ́ azizu tó tọ́jẹ́ jẹ̀lílù tó ẹ̀ríkẹ́yìn kún pé Muhammadun azza wa jalla torí pé ó ti di àṣà mùsùlùmí gá ọlọ́run la pé qala Allahu azza wa jalla tọ́ nígbà tí wọ́n ń dákọ̀ Abubakari Umaru nkankan ẹ̀rẹ́ nìkan pé sallallahu alayhi wa sallam ìbádùn àní lọ́lọ́mọ́sá bá ń ṣe kí á ti gẹ̀ fún kìí ṣe wọ̀ ká pé ọlọ́run ṣe kí á ti gẹ̀ fún Abubakari kọ́dà ọlọ́run náà sọ fún Ànábì yẹn yà gbẹ wa sallu alayhim amalawudu ni ó ti di pé kí ni Ànábì là á lo eléyìí fún ara respect ni Al-Imam Nawawi analyse ẹ̀ bẹ́ẹ̀ pé Ànábì wa in kana azizan jalilan ẹnìkan ọgbọ́dọ̀ pé Muhammadun azza wa jalla torí pé tọ́lọ́mù ńgbọ́ bá ti ta bá ti mọ̀ pé bẹ́ẹ̀ bá dá kọ̀ǹkan báyìí ẹ wọ àwọn ọlọ́lá ayé kẹ́nìkan wá pé chairman local government wa your excellency ẹ gbọ́ rí òun náà sí excel bí ó excel kò ní wọlé àmọ́ ẹ mẹ́ni ẹ ń lo kíni your excellency fún èyí wọn ò túmọ̀ pé ẹ tàbùkù tiẹ̀ ẹ wà wọn ló kọ́ mí tí wọn ó honorable chairman ẹ ṣe ẹ dákun ẹ mẹ́jà da kéwúrú níbi ọmọ ká ọ̀rọ̀ yìí nù mí dùn púpọ̀ àti Imam Nawawi ti yanjú ẹ wa in kana azizan jalila kọ́nà bá a lè gbé ọlọ́run ó sì kẹ́gẹ́ fún Abubakar ẹnì kan ò ní gbé Abubakar sallallahu alayhi radiyallahu anhu ẹ̀fìyún náà lẹ̀ fáwọn sọ̀hábà ká gbà pé kàtígórì wọn jù wá lọ bọ́lọ̀ ti tó òun lẹ́ẹ̀ fi rí i pé láti dáadáa àwọn àlùfáà bí wọ́n bá ti dáàpọ̀ àwọn sọ̀hábà wọn á ní radiyallahu anhu bọ́ bá ti kú láàrin sọ̀hábà kọ́dà àwọn tó bá sọ̀hábà láyé tá ń pè ní tábìlì kí ni wọ́n wí fún wọn rahimahullah ẹjẹ́ àwọn náà máa wí bẹ́ẹ̀ rahimahullah nígbà tí Málíkì bá lè gba rahimahullah bàbá ní tara wa gbogbo àwọn bàbá wọn yìí wà láì bàbá dáadáa ni wọn àlùfáà àgbà ni wọn àmọ́ n ò tó Málíkì ẹjẹ́ wí bẹ́ẹ̀ àwọn bàbá ìgbìyàn gbà pé àwọn ò tó máa mú báyìí wọ́n gbà pọ́ ọmọ lẹ́yìn Málíkì làwọn bàbá wọn yìí èsì táwa wá fẹ́ àwọn bàbá yìí ó sì àwọn bàbá yìí gan òfin lẹ̀ bẹ́ẹ̀ wọ́n lọ tán ní ẹ̀rọ dí wọn. ọlọ́kọ́ mọ́sá ṣàtúnṣe wa o. Sheikh Abu Abi ní kọ́dà inú Al-Qur'ani la kàlẹ́ kẹ́ ni radiyallahu anhu àwọn sọ abẹ́rẹ́ lòun parẹ́ wọn torí náà ẹ̀ dàkún torí tó jẹ́ wí báwọn oníkẹ́ lómi ọ̀gbìn ẹ̀ bá dùn àní àwọn àdúrà lẹ́wọ̀n. iṣẹ́ wọ́n wù wá lóòótọ́. iṣẹ́ wọ́n wù wá sí. àmọ́ àdúrà ni rahimahullahu náà àmọ́ ẹjẹ́ ọmọ ẹjẹ́ respect fáwọn sọ̀hábẹ́ báwọn tàná ti fi sí. Ìgbà sallallahu alayhi ẹ wò láàrin anabi àtàwọn anabi Ọlọ́run yòókù. Kéèyàn ó pé anabi Isa sallallahu alayhi wa sallam kì í ṣe wọ̀. Àmẹ́rì pé kọ́dà àwọn àfáà device ẹ̀ débi kí wọ́n bá ti lá anabi Musa anabi alayhi salatu wa salam. Wọ́n fi ń ṣò ní pé Muhammad dùn wọn lọ. Ó sì rí bẹ́ẹ̀ lóòótọ́ sallallahu alayhi wa sallam. Bàbá jọmọlẹ́yìn anabi lóòótọ́. Ẹjẹ́ àtò bá àwọn tàná ti tó irú àwọn tí ọmọ wa pé wọ́n sì ń para ẹyẹ sí àwọn àgbàlagbà rẹ irú wọn lẹ́wà bá mi ẹ̀rọ di wọn yìí o ìwọ̀n ń pa táwọn àgbàlagbà fi kalẹ̀ ń parẹ́ kò ní rí yóò wí àmọ́ ní ọkàn tẹ́nìkan bá ní bídíà kan ọ̀dá ìyẹn òní wà á di pé táwọn àgbàlagbà sì lè fẹ́ parẹ́ èmi sì máa béèrè pé ẹ̀mẹ́jà tanra wa àlẹ́bí sọ mi kì í àgbàlagbàlà nẹ́bí sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ni kò bá lo wàyó wọ́n ní súnà nẹ́bí ní ọ̀wá ní ṣé ìta àgbàlagbà wá sí ọ̀dà ànẹ́bí sọ mi kì í. ọmọlẹ́yìn ọmọ kékeré làwọn àtọ àwọn jáàmà ní wí bẹ́ẹ̀ pé ọlọ́kọ́ mọ́sá sàlékún dáadáa àwọn àgbàlagbà
kódà àwọn àgbàlagbà yìí láàrin àwa tá a bá lọ àmọ́ lọ kí àwọn àgbàlagbà wa tí a máa kó wa lọ ẹgbọ́rọ̀ tá a máa gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà ẹ jẹ́ mú kan wa tẹ́lẹ̀ pé ẹlòmíì kan dáràn sí wọn lọ́rùn ni àwọn bàbá wa mufti ńlọrin lónìí ìjọ tá a lọ kí wọn ńgbà wọn sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ara yẹn ní kí wọn náà mi náà wà ń bẹ̀ wọ́n wá dákọ̀ ara wọn ipe èmi sọfíìlà ọmọ tí wọ́n ń tu tí ń bá wọn rọ́ kínní àwọn bàbá wa ní tọ́ àwọn bàbá wa mufti wọn ni la àbí bẹ́ẹ̀ kọ́ wí bí mo ti wí èsì tó kọ tèmi ò sí dákọ̀ lẹ́nu ẹ̀ tó ń dákọ̀ Muhammad tó ń dákọ̀ irú àwọn àgbàlagbà wọn ẹnìkan máa wá lo wàyó pé wàyó ni ọ̀tá mọ́ o ànábì yìí ṣe ọmọ èké àgbàlagbà la ànábì ẹni ó gbáyé láti more than 1,000 years 1,400 ànábì yìí sọ ọmọ èké sallallahu alayhi wa sallam torí náà àyà lọ bẹ́ẹ̀ nílé látàrí pé ẹ̀tọ́ àwọn sọ̀hábí lọ́rùn wa ìwọ ni ká máa ṣe radiyallahu anhu ká máa ṣàdúrà fún wọn bẹ́ẹ̀ ọba ti wá ṣe gẹ́gẹ́ bí bàbá ṣe ń ké títí wí ẹ sá sí Suratul Hashri fún ẹ máa wá ké pé tọ́ àyà ẹ̀kọ́ ẹ̀jọ̀ yìí anta minhum bọ́bá lóun ò sí ẹ̀kẹ́kẹ́ ẹ̀sán fún anta minhum fúnra yín ni ẹ yọ kó nù ẹ̀kẹ́ wá gbé àwa gán mà kó sí nù kẹ́ wá yìí ibi ọba wa wà ní ọ hakadha al-ulama rahimahumullah ta'ala tọ́ ọjọ́ ti lọ a sì ti kọ́ba dájí ẹjọ́ a wà mẹ́ sáré sí ìyókù kí gbogbo eléyẹ jẹ́ káfílẹ̀ tọ́ gbogbo bẹ́ẹ̀mì rẹ ti wá gbọ́ tá a wí yìí ẹ rí i pé pẹ̀lú ẹ̀rí à ń kí àyà fúnra wa àbí à ń ká dídí ànábì tọ́rin lẹ̀ nínú Bukhari nínú Muslim fúnra wa afọ̀rọ̀ àwọn àgbà àlùfà ti dọ́hun àti tànà àti tí ó jìnnà àfisẹ̀rí gbogbo eléyìí náà àwọn kan tó wá ń bẹ ń bi pé ọmọ àta làwọn sọ̀hábẹ́ o wàláyé ní gbogbo ìta Al-Qur'ani wí ní gbogbo ìta Ànábì wí táwọn àlùfáà súnà wí yìí ẹ tún máa wá gbọ́ kàn lẹ́nu ẹlòmíì kàn ẹsẹ̀ ọmọ aláàbòmọ́mí àmọ́ bàbá ṣe ń kejì ló ti yanjú ẹ nì bẹ́ẹ̀ ọba ti jẹ́ muhajiri tó jẹ́ ansọ́rí tí ò sí sínú Rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna ọ̀rọ̀ rẹ̀ padà sórí ọ̀rọ̀ Imamu Maliki li yughidha bihimul kuffar àti mabi ọwà li yughidha ọlọ́run ti ní àwọn sàbí ọmọ bí kèfèrí mú ni àyà Kùránì nífa olúwa láwọn sọ̀hábí ànábì tani ọmọ ẹ̀rí wọn tí ní ọmọ bí tani ọmọ gbọ́npa wọn tí ní ọmọ bí olúwa ní kò fáàmù. ẹni tí ọmọ sàdúrà lọ́lọ́run ti júwe àwọn mùmínì ni pé Rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman. ẹ̀rí náà àwọn ọ̀rọ̀ jẹ́gbẹ́ tí mo wí yìí kódà mo kọ́ àwọn kan kalẹ̀ ń bí pé kọ́mẹ́dàbí ìgbà tí wọ́n ń parọ́ mọ́ yẹn àmọ́ àti ká gan wú nínú yẹn wàláyé àti ká àwọn ọ̀rọ̀ bú tí ṣètọ́ni tó yẹyin sí la ká yẹ lómii kódà tẹ lómii kọ́ kalẹ̀ nínú tíra tí wọ́n wá rí nú àwọn ọmọ ìyá wa tá a jọ ń ṣe èdè kan náà yìí wọ́n sì ra àwọn kan náà wọ́n da orí wọn rú bẹ́ẹ̀ ìwọ náà wò ó bó ni ó ṣe ṣe báyìí bó ló ṣe ṣe báyìí ọ̀rọ̀ náà mo ti wí ọ̀dọ̀ wú o lẹ́nu àmọ́ ń wá irú bí mo ti mú ọ̀rọ̀ bàbá Ṣèǹkìtì wa lẹ́ẹ̀kan tó dàbí pé ọ̀sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹ jẹ́ kí n mú ọ̀rọ̀ ọ̀kan náà àwọn àlùfáà wa Al-Imam Sha'bi nínú àwọn tí ó dé lẹ́yìn àwọn sọ̀hábì ni àwọn tábì'in Al-Imam Sha'bi rahimahullah ó gbajúmọ̀ púpọ̀ ẹlẹ́kẹ̀ wo bí Imam Sha'bi ti wí
oni fuddilat al-yahud wan-nasara ala ar-rafidati bi khaslatayn. Su'ilat al-yahud man khayru ahli millatikum qalu ashabu Musa. Wa su'ilat an-nasara man khayru ahli millatikum qalu hawariyyi Isa. Wa su'ilat ar-rafidah man sharru ahli millatikum qalu ashabu Muhammadin sallallahu alaihi wasallam. Al-Imam Syafi'i ni wọ́n bi àwọn Yahudi pé ta ń lọ́lá jù nínú àwọn ìjọ tí ọ̀nà àtàní àtún lọ́lá ju àwọn ọmọ kíwà Ànábì Musa àwọn sàábé Ànábì Musa lọ àwọn lọ́lá ju èsì Yahudi nù. Wọ́n bi àwọn Nasara ta ń lọ́lá jù nínú ẹ̀yin náà wọ́n ní hawariyu Isa àwọn hawariyu náà ni àwọn sàábé Ànábì Isa ni. Wọ́n wá di àwọn ará bí àwọn lọ́rọ̀ kan tawí ni talẹ́lẹ́rí búdù náà lè mọ̀ ẹ́ wọ́n láwọn sàhábì Ànábì ni sallallahu sẹ́rìbọ́lọ́ má jẹ́ ṣètọ́ ni òye ẹyin sílà káyìyàn. Al-Imam Shafi'i ni fuddilatil yahud kọ́dà Yahudi àti Nasara bẹ́tà wọn. Al-Imam Muhammad ibn Abdul Wahhab wọn nà kọ́lá ọ̀rọ̀ kan látọ̀dọ̀ Ibn al-Qayyim ọ̀rọ̀ làákàyè wọn ni gbogbo ẹni tí ń bá ń wí kànkàn ń pa Abubakar ń bá ti dé pé ọmọ tó máa ń tó ń wí ni Olúwa sì wá dẹ àkekè àtejò àti jàmbá àti gbogbo sífà tẹ̀ ń ròyìn àwọn sọ̀hábẹ́ yìí Ọlọ́run wá ju Ànábì rẹ̀ sáàrin kìnìún àtejò kò sì ṣàánú rẹ̀ fún ọdún 23. Wọ́n wá ń san yà nítorí báwọn ti ń wínú o wọ́n ń san eléyìí san wọ́n lè léyìí san láàárọ̀ eléyìí san rọ̀lẹ́ Ọlọ́run sì ń wọ́n rẹ̀ wọ́n tún wá lọ tẹ́ wọ́n tún gbẹ̀yìn rẹ̀ wọ́n tún rúlé ẹ̀. Kalla Ibn al-Qayyim ní kọ́lá kò make sense tẹ́ bá máa ń tẹ̀ ń wí. Olúwa gbé ìtumọ̀ ẹ̀ ní pé àwọn káàtì ṣègbè àtejò àti nǹkan bẹ́ẹ̀ ń jẹ́ ròyìn wọn yìí ń sì ń yí láàrin wọn kò sí ráyè bọ́ Ọlọ́run ò sì palẹ̀ wọn mọ́ for 23 years wọ́n tún wá rẹ́yìn rẹ̀ wọ́n pè láàkàyè lọ pé gbogbo ẹni wọn máa ń wí jẹun kéwu rán wọn báyìí fún ọ̀nà Jahannama ni wọ́n ń fa ọ lọ o kéèyàn ó tètè járe gbá o pẹ̀lú àwọn àyàtà àti kàyí pẹ̀lú àwọn ahadithu anabuwa Muhammad sallallahu alaihi wa sallam tá a ti kàyí ọlọ́nkọ́ mọ́sá sàmánà wa. Eléyìí ni ìdájọ́ ẹni tí ń wí kànkàn ń pa sọ̀hábì Ànábì àti epo rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Àmọ́ ní ìjókòó yìí kọ́dà yóò wù mí ká tiẹ̀ wá ká jarọ́ ká já kínní irọ́. Mo ti sọ lẹ́ẹ̀kan pé ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ rí tẹ́lòmíì tí wọ́n gbé fún un tóun náà ń rù kí wàláì kò sóòótọ́ kan bẹ́ẹ̀. Abubakar àtàlí ẹlòmíì bẹ́ẹ̀ lè tó ní wọ́n bá padà ra wọn mọ̀ ọ́n yàkàdì àti Muawiya òun ni Al-Imam Ibn Qayyim gbà kéèsì pé àwọn káàdéjò yìí wọ́n sì ń fọ ọmọ fún Ànábì náà ń fọ ọmọ wọn àbí wọ́n ń fọ ọmọ fún Ànábì òun náà sì tún mọ́ ọmọ rẹ̀ ń fi fún wọn ọ̀ka sì gbé àkekèé náà sì ni wọ́n. kódé yìí ò nìkan kọ́ ọ̀pọ̀lọpọ̀ àjọṣepọ̀ tí ń bẹ láàrin àwọn sọ̀hábì Ànábì Muhammad sallallahu alaihi wasallam àtàwọn ahlul bayti àtàwọn tí èsì ahlul bayti tọ́lẹ̀rí kọ́dà nù àwọn tíra tí èsì pàálù súnà lọ́kọ́ pẹ̀lú gbọ́lọ́mọkọ́ pẹ̀lú references rẹ̀ ń bí àwọn ilé tó fún wa àmọ́ ẹ fẹ́ ká kájí ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀rí jẹ́mi ìṣó madhahirul musahara bayna as-sahabati wa ahlil bayt.
nínú tí èèyàn máa fi mọ̀ pé kò síjà láàrin lamẹ́yìn kò síjà láàrin kíni lamẹ́yìn àwọn afa wádìí débẹ̀ wọ́n ṣe rìsáàjì pé àwọn nǹkan wo ni pé ẹ̀sìn mẹ́rọ ẹ̀sìn mẹ́gínní ẹ̀sìn mẹ́rọ kò síjà láàrin lamẹ́yìn àti lamẹ́yìn wọ́n láàrin invention factors méjì ó tóbi mẹ́rin factor alákọ̀ọ́kọ́ ni pé bó tilẹ̀ wù kí èèyàn jẹ́ amukun mẹ́kọ̀ọ́ tó kò ní bímọ kọ́sọ́ ló kọ́ ọ̀tá rẹ̀ àbí ẹ̀yin náà lè ṣe bẹ́ẹ̀ ìgbé àwọn àfọwọ́sẹ̀sùn náà wá ní ó kọ́ ẹni tí inú mi ma tí bí mi lójú láyé yẹn sọmọ yìí. kọ́lá bẹ́ẹ̀ bá wà rán ní àdán kò rè ní wù. kọ́lá bẹ́ẹ̀ bá wà rán dáradára lásìkò adájọ́ máa sọmọ mi ní sọmọ àlọ́ jọ. láwùjọ kọ́lá bá jẹ́ àfa. arọ ọ̀nà táwọn afa fi jarọ́ nù o bẹ́ẹ̀ bá wo àwọn ahlul bayti táwọn kan ní ọ̀tá sọ̀hábẹ́ yòókù níwọ̀n yìí inú factors tó jáwọ́ ọmọ pé rọ́ọ̀ni ni pé wọ́n ṣe ń sọ ó kọ àwọn tẹ́ ẹ pè lọ́tà àwọn yìí láwọn fact tó wà documented ẹ jẹ́ mention díẹ̀ factors méjì náà mọ́ ládàá kọ́. Amirul Mu'minin Aliyu bin Abi Talib radiyallahu anhu táwọn kan ní táwọn nù àwọn tá a wí jẹ́ ọmọ sọ̀sọ́kúsọ sáwọn sàhábé yòókù yìí káwé fún wọn nítorí pé wọ́n ń tan ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni mo ní tí wọ́n gbé fẹ́ lómi lòun náà kàn ń rù kí hàn án lọ́ọ́ wádìí kọ́dà nù tíra wọn wípé Aliyu bin Abi Talibi ọbìmọ̀ tí ń jẹ́ Abubakari ibnu Aliyi ibnu Abi Talib Abubakari ibnu ẹ̀yọ́ nìkan kọ́ Ali tún wò sùn ọsọmọ rẹ̀ kan ní Umaru ibnu Ali ibnu Abi Talib kọ́dọ̀ ọsọ Uthman ibnu Ali ibnu Abi Talib àwọn akéèké àti ẹdùnú ara lè rọ táwọn afa wọn fọ gbà yẹn lórí Ìbàdàn làwọn ẹni ọ̀rọ̀ sọ Yorùbá jí wọn fọ gbà yẹn gàdí kódà àwọn akọ̀tán ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wá ṣe pé ní bọ̀yàrọ̀ ni wọn làwọn mẹ́tẹ̀ẹ̀ta ń bẹ máa akhihim al-Hussein lọ́jọ́ tí wọ́n pa Hussein ní Karbala Abubakar ibn Ali ń bẹ pẹ̀lú ẹ̀ Umar ibn Ali wà pẹ̀lú ẹ̀ Uthman ibn Ali ń bẹ kó dábàá pé gbẹ̀yìn bóyá wọn yìí wọn bá Hussein ṣe ń bẹ recorded bẹ́ẹ̀ ẹ̀sìn lọ́ta ni wọ́n. ẹ̀sìn dájọ́. kejì Al-Hasan ibn Ali Al-Hasan ibn Ali Hasan ọmọ Ali radiyallahu anhu Hasan Hussein ẹ ṣeun nínú àwọn ìwádìí táwọn afa ìwádìí fi rinlẹ̀ pé nínú àwọn ọmọkùnrin tí Hasan bí Abubakar ibn al-Hasan ń bẹ nù wọn Umar ibn al-Hasan ń bẹ nù wọn òun ọ̀sán Uthmanu àmọ́ sọ Talha ibn al-Hasan Talha yìí nù àwọn táwọn ń pè lọ́ta náà nù o ọsọ Abubakar ibn al-Hasan ọsọ Umar ibn al-Hasan ọsọ Talhatu ibn al-Hasan kódà ń gbọ́ lórí Al-Hussein ibn Ali radiyallahu anhuma ìwádìí fi rinlẹ̀ pé Hussein sọkọsọ at least ọsàtìn pé Umaru ibn al-Hussein ń bẹ nù àwọn ọmọ Umaru ibn al-Hussein ń bẹ nù àwọn ọmọ Hussein ọmọ Ali ibn al-Hussein tí wọ́n ń pè ní Zainul Abidin torí ẹlòmíì mọ́ máa ń pé mùsùlùmí jẹ́ ọba máa ń tí ń ṣe ní ọmọ bá wọn bú Jésù anabi Ọlọ́run la anabi Isa o alùsùnà tọrọ báyé lòun náà máa bá wọn bú àlí ní ọmọ bú Hasani bú Hussein bú Zainul Abidin náà ọ̀gá rẹ̀ ni wọ́n o sẹ́rí báwa àtàwọn Nasara ti rí wọn táwa gbà pa anabi Isa tiwa bẹ́ẹ̀ ni àwọn táwọn ń gbàgbé tí wọ́n gbèrú nìrọ́ ni ọ̀gá tiwa ni wọ́n sọ̀hábì anabi ni wọ́n. Ali ibn al-Hussein tá n pè ní Zainul Abidin wọn ló bí ọmọbìnrin tó sọ ní Aisha bintu Ali ibn al-Hussein radiyallahu anhu
Aisha yìí ni wọ́n àwọn ta ni wọ́n wí kàn nínú àwọn ọ̀rọ̀ tó mọ́ lọ́jẹ́nu tèmi lọ́yìn lè ká wọ́n sọ̀rọ̀ kọ́rọ̀ wọ́n lòun lọ́ fún ànábì nǹkan ìsìn tá ànábì sallallahu alaihi wasallam qatalahumullah. Kódà nínú àwọn tafasiru àwọn ẹni tá à ń wí wọ́n ní inna Allaha ya'murukum an tadhbahu baqara sẹ́yìn ma baqara mẹ́rin wọ́n ní Aisha Olúwa ti ní ẹ pa ti pẹ́ yìí lẹ̀ wọ́n gbé mọ́lọ́ àwọn ọ̀rọ̀ ń wúwo kọ́mọ́dà bí ọ̀rọ̀ ní ẹnu díẹ̀ jí pẹ̀lú rẹ́fúrẹ́nsì bí wọ́n ti wí ẹ dákun àwọn tó wá rí báyìí yọ wá wó sùn yọ wá sọ Aisha torí pé à ń fẹlẹ yìí pé làákà ìdúgbò ẹni wọ́n ti tàn lọ àwọn ní àjẹndà mẹjẹ wọn tàn lọ mẹjẹ wọn kó bọ ọ nípa báyìí kájà ló bá wọn nínú factors méjèèjì factor ẹlẹ́ẹ̀kejì táwọn afáà ní ìjọ gbọ́dọ̀ sí pẹ̀lú eléyìí wáyé wọn nínú táwọn rí ni pé al-musahara al-musahara ìfẹ́ ọmọ ẹni ìfọmọ fún yàn ọ̀sọ́ta mẹ́ bọ́kàn bá tiẹ̀ ṣe èsì kò ní jù kan lọ àbí níbi àbá ti ń rí tàǹkà méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje kàkàrọ́kù lẹ̀ ọ̀sọ́ta láàrin fámìlì ni fámìlì tá à ń fọmọ fún táwa náà ń fi ọmọ wọn tá à ń fọmọ fún irun tí ń bẹ láàrin ahlul bayti àtàwọn abubakari umaru usman àtàwọn sọhábì anabi sallallahu alayhi wa sallam kàmú example díẹ̀ wà ń bí eléyìí náà aliyu bin abi talib radiyallahu anhu gbogbo alama pé torí pé alhassan wal hussein nìkan lọ pọ́pùlà náà máa lé ní o àwọn máa lé pọ̀ o kódà àwọn èyí tí èsè pé ìyá ńlá wa fatima ló bí fàlì ń bẹ nínú àwọn máa lé nínú àwọn tó gbajúmọ̀ ni wọn ni muhammadu ibn al-hanafiya wọn máa lé gbogbo wọn àmọ́ kódà ọmọ tí nínú àwọn ọmọ tí ìyá ńlá wa fatima gan bí radiyallahu anha tí ń jágbúrò alhassan walhussein òun ni ummu kulthum alibimatɔ sɔɔ ni ummu kulthum tɔjɛ pé yàrá wa fatima náà ló ɛlà kun taba ni tamma talɔkɔ rɛ njoli wasila ka yi wa pé umar bin al-khattab lɔkɔ ummu kulthum torí bẹ́ẹ̀ ọba kparọ́ ọ̀pá mi tí yóò ti ní ilé yẹn já o. wọ́n sọ ìdí wọn jẹun. Ummu Kulthum àbúrò Hasan àti Hussein tí ń jẹ́ ọmọ ọmọ Anabi sallallahu alayhi wa sallam ọkọ rẹ̀ ní Umar bin al-Khattab. kódà ìtàn pọ̀ Umar lọ́wọ́ àtọrọ ẹ̀ pé mo fẹ́ kí nǹkan kó tún so èmi yín pọ̀ nílé yìí ẹ̀rọ ilé tẹ̀yàn ń bínú ẹ̀ àbí wọn bínú òun náà. tọ ẹ̀kejì nínú àwọn ọ̀gá wa àwọn gbà wọn lọ́gàá Ja'far as-Sadiq ẹlòmíì ó ti bínú Ja'far as-Sadiq gan lórí báwọn kan gbé ìwé kíní ọ̀gá tiẹ̀ ní o inú àwọn ọmọ Ànábì ní Ja'far as-Sadiq. Ja'far as-Sadiq ni máa dásà kan eléyìí kódà inú àwọn tírà tí ó jìnnà tẹ́ ti rí Tabaqatul Huffaz tí Imamu Suyuti ṣe ń bẹ́ẹ̀ Ja'far as-Sadiq máa dá lásà pé waladani Abubakrin marratayn waladani Abubakrin ẹ̀ẹ̀mejì la Abubakar bí mi. Abubakar kan wọn ní o táwọn kan gbé ní ejò àtọ káàkiri Ja'far as-Sadiq min ahli al-bayt ni waladani Abubakrin marratayn ẹ̀ẹ̀mejì la Abubakar bí mi lọ́nà wo àṣẹ ìyá tó bí Ja'far as-Sadiq tá ń pè ní Ummu Farwa
ẹgbẹ́ ta ló bí ta ń bí ya Jáfàrù Sọ́dík àwọn eléyìí téèyàn lè gúgù gan tó ń gan lè wá díẹ̀ ní o. ìyá rẹ̀ Ummu Farwa yìí ọmọ Al-Qasim ibnu Muhammadin ibnu Abubakar Siddiq ọmọ Abubakar ló bí Jáfàrù Sọ́dík ntí o jẹ ká máa kì í kan Abubakar ní pé ọmọ kínní ọmọ obìnrin ni àmọ́ ìyá rẹ̀ Kọ́símù ló bí tí Muhammadu ọmọ Abubakar Siddiq bí ó di mélòó ó dé ní sẹ́yìn pé bẹ́ẹ̀ yẹn bá dún mẹ́rin tó ní grandfather mi ní Abubakar Siddiq ọ̀tọ̀ sí lẹ́nu àbí ọ̀tọ̀ sí òun wá lọ́nà kẹtì ẹ̀ ká Abubakar bí jẹ́ grandfather òun ìtumọ̀ Abubakar bí mi ní ẹ̀ẹ̀mejì nù. ìtàn tún fi rinlẹ̀ pé wà ummuha ìyá tó bí Ummu Farwa ìyá tó bí kíni tí ó máa jẹ́ grandmother fún Ja'far as-Sadiq hiya bintu Abdurrahman ibn Abi Bakr as-Siddiq ọmọ mi ta Abubakar bí ti ń jẹ́ Abdurrahman òun ló bí ìyá Ja'far as-Sadiq sẹ́rí pé lóòótọ́ wàládà ní Abubakar marratayn lẹ́ẹ̀mejì ọjọ́ ti lọ but eléyìí gan léyìí tèmi gan kọ́ ń bì ó tó samples mẹ́jọ ìpè àhá ẹ̀sìn lọ́tà ń bẹ láàrin wọn wọ́n sì ń ṣerú eléyìí torí náà ọlọ́run kọ́ mọ́sá àsámaná wa o àwa tí ọlọ́run ò tí ì jẹ́ kí a ṣìnà ọlọ́run níjà ṣìnà gbogbo ẹni tó ti ṣe mistake iléèwé wọn ti mú ẹlòmíì ẹnu dùn wọn máa ń jí wọn ó gbé fún irú fáàtì yìí wọ́n tọ́jú rẹ̀ lọ́wọ́ ya ẹlẹ́kùn ṣé ó sì possible pẹ̀lú ogun tẹ̀ ń yí ọba gbogbo ẹ̀ ni pé Abubakar Siddiq òun ló bí Aisha ìyàwó Ànábì sallallahu alaihi wasallam ẹlẹ́kùn sí èèyàn fẹ́ ọmọ ẹ̀yàn kọ́mọ yìí pé ìfẹ́ kan bẹ láàrin wọn. Umar ibn al-Khattab ló bí Hafsa ìyàwó Ànábì kejì. Osmanu tí òun ọlọ́mọ tó lè fi fún Ànábì wá fi ọmọ méjì fún. ẹ̀rákùn ìfẹ́ ní dojú ẹ̀ àbí ò dojú ẹ̀. Ànábì fọmọ kan fún bó ṣe jọ́ ọmọ méjì nù o ọmọ yẹn dẹ̀ kú ìyàwó Osmanu kú tí ń jọ́ ọmọ bíbí inú Ànábì sallallahu alaihi wasallam. Sorry sir. Naam. Wọ́n ní ọwọ́ àná tọ́ni pé tó wọn bá ní kẹta. Ìbọ̀ wá bẹ̀rẹ̀ ni. ọmọ ìmọ̀kànfẹ́ ká understand yẹ báwa bá lè dẹ́rù ẹ̀ wò lónìí ká fi lọ́ra wa wò. Ànábì fi